àwọn lọ́jà lọ́kùnrin lóbìnrin ní ilé epo kódà àwọn tí wọ́n ń gbé ẹrù wá sínú ọjà ilé epo náà ti jáde ò tí wọ́n ti ń protest ò wípé láéláé àwọn ò lè gbà àwọn ò lè san àwọn owó tí àwọn NURTW fẹ́ máa gbà lọ́wọ́ àwọn yẹn gbégbéṣe ni àwọn NURTW ṣe náà ṣùrùbọ àwọn lójijì tó bẹ̀rẹ̀ sí ní béèrè owó lọ́tún lọ́sì ẹ wò gbogbo ẹ̀ lẹ́ máa gbọ́nu fọ́nrán yìí lórí ọ̀rọ̀ yìí náà ni Legacy Nation ti jáde tó sì tú àwọn ọ̀rọ̀ kan palẹ̀ tó ti yànnàná àwọn ọ̀rọ̀ kan wípé bírú nǹkan báyìí bá ṣẹlẹ̀ ìgbésẹ̀ wo ló yẹ kí ìjọba gbé ìgbésẹ̀ wo ló yẹ kí àwọn adarí NURTW gbé ìgbésẹ̀ wo ló yẹ kí ìjọba gbé kó tó di pé ó kọjá ohun tá a lérò ẹ̀yin èèyàn wa nǹkan bẹ́nu fọ́nrán yìí o ẹ kọ́kọ́ gbọ́ báwọn ọlọ́jà ṣe yarí ipe lára o ipe ilé epo ńbẹ ibi táwọn ti rà táwọn ti ta pé kì í ṣe gáràjì ipe kí wọ́n tètè wá nǹkan ṣe sí ẹ̀yin èèyàn wa lẹ́yìn èyí náà lẹ́gbọ̀n bí àbọ̀ lọ́rẹ̀ bó ṣe yànnàná ọ̀rọ̀ ẹ jágbọ́n. This is Ile Epo market. What we are doing here is buying and selling of goods and services. This is not a motor garage. National Union, they invade us here. They wanted to collect money from us. We say for what? They say for we don't know what they call it. So we cannot pay for what we did not collect from them. Why are they imposing it on us? We are not buying from them and we are not selling for them. We cannot pay that kind of money. We just want government to we don't want them here. This is a marketplace. This is not a motor garage. Let them go to a motor garage and collect what is their here. This is not a motor garage. This is a market. That is why market is increasing every year. Why are they imposing money on us? We don't want them. Let the National Union move to garage. That's my name. Mr. Rasaki Adedani. Ìjọba lèmi láti Ogun State, wọ́n gbọ́dọ̀ àdúrà a máa kó ẹrù wá sí yìí. Ṣé ìjọba ti bẹ̀rẹ̀ sometimes tó jẹ́ pé àwọn union gbogbo ìgbà tó máa ń fowó kún owó. Bàbáde wàá wọlé gbọ́dọ̀ abájúmọ̀ ìpera níbi àbúrò san owó yẹn. Iye báyìí la sọ́dọ̀ àbáwádà ní last month tàbí last week. Báwo ló jẹ́ pé ó tún di iye báyìí ní èmi yìí? Àwọn agbègbè láàrin sáà lè sáré mọ́. Ẹ káàsán, ẹ káàárọ̀, ẹ káalẹ́. Ẹ kú níbikíbi tẹ́ bá ti gbọ́ mi ní wákàtí yìí. Mo kò fẹ́ sáré ṣe láàrin ìṣẹ́jú méjì nǹkan kan ò yé mi ni o. Ṣé ọpọlọ àwọn ẹlòmíì dojú délẹ̀ ni? Àbí ẹlòmíì ò kò ní làákàyè? Àbí ẹlòmíì ibì kan tó bá ti fojú sí tó bá ti ń wò báyìí náà ló ti ń wò? Ọ̀tọ̀ níbi tá à ń sọ̀rọ̀ sí, ọ̀tọ̀ níbi tá à ń sọ̀rọ̀ lọ. Normal kò sí mọ́rìnmọ́rìn kórí mámì kan ò sí. Mo post fídíò kan níjẹta mo dẹ̀ sọ̀rọ̀ lé lórí lánàá mo tún wá repeat fídíò yẹn again lénìí with reason mo rí pé àwọn yẹn wá ń kọ̀kọ́ kú kọ sábẹ́ comment mo nígbàgbọ́ pé àwọn tó máa ń dáhùn comment wọn ò tí ì dé ni tó bá máa dé wọn á bá mi fún yín lépè tó yẹ yín dáadáa because mi mọ ibi tí làákàyè yín wà àwọn ọlọ́jà ló jáde àwọn ọlọ́jà tó ń ta ọjà àwọn tí fámìlì yín náà ń ta ọjà àwọn tí wọ́n ń gbé ọjà wá láti outside wọ́n ń ṣe drivers on the road àwọn tó ń gbé oúnjẹ wá sínú ìlú lọ́tún lósì wọ́n ní wọ́n ní àwọn lára wọ́n fi owó kún owó sọ nǹkan kan mo ti sọ̀rọ̀ yìí for the past mo ti sọ ní months past ṣẹ́rí kíní kan ló máa tí gọ́ọ̀mẹ̀ntì bá wà tá bá rí ibì kan táwọn èèyàn tó bá ń clamoring fún kankan pé nǹkan yìí kíní yìí ó ní wá lára the best thing ni pé kí wọ́n act fast lé lórí bá ti sọ̀rọ̀ yìí is over 2 months nísìn kò sí ẹni ìgbésẹ̀ kankan jẹ́ ká ṣe yẹn lé ní ìkejì àwọn èèyàn ti dìde wọ́n lọ verify pé kí ló ń ṣẹlẹ̀ ládùúgbò yìí pé ok àwọn nǹkan tó ń ṣe ládùúgbò yìí ó fẹ́ mẹ́ẹ̀ díẹ̀ the next thing ni pé kéèyàn èèyàn dìde kó dẹ̀ ṣàtúnṣe ń bẹ̀ kó ṣe pé wọ́n criticize àgbẹ̀dẹ tó bá ń lurin lójú kan ó rí nǹkan kan bẹ̀ ni kó ṣe pé mi ò wá bá anybody jà mo ò dẹ̀ ready láti bá anybody jà mi ò dẹ̀ ready láti wá bá láti drag anybody but tí àwọn èèyàn bá parí pé kíní ìníwá lára ẹ reduce ẹ
kára tù wọ́n. That is the logic. Táwọn yẹn bá ní pé fẹ́ kíní ní wa lára ó ní wa lára, that means bóyá wọ́n ra nǹkan yẹn ní 1 naira tẹ́lẹ̀ wọ́n ti wá sọ di 2 naira ẹ dẹ̀ já 1 naira yẹn padà kára fi dẹ̀ wọ́n kọ́ bá má pariwo àwítà láì ẹ̀yìn kan wá bọ́ sórí comment section kò láìkì ìjọba yìí kò ṣe kíní kan ni kò ṣe sórí mi láti wá criticize ìjọba kan àbí tí àwọn èèyàn ń sọ ládùúgbò yẹn àbẹ́mi ni mo lọ kó gbogbo àwọn tó jáde àbẹ́mi ni mo lọ kọ́ sí wọn lẹ́nu ní TVC station àbẹ́mi ni mo lọ sọ kò sí tó bá tí àwọn yẹn bá ti complain nípa ibì kan even nínú government tó bá complain nípa ibì kan pé àkọ́kọ́ ṣẹlẹ̀ ẹ̀ sọ́mọ yẹn tó bá wà bẹ́ẹ̀ pé kí ló ń ṣe bẹ́ẹ̀ kí ló ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ láti ìgbà tá a ti ń sọ̀rọ̀ yẹn for more than some months back sínsìn kò tí ì sí sanction níbẹ̀ tí sanction bá ti wà níbẹ̀ àwọn èèyàn ò ní pariwo ẹ máa dẹ́kun wálẹ̀ ni pé ok nǹkan tó ń pè ní pé ẹ ò ní kò láìkì ìjọba ni wọ́n tó bá ń sọ bẹ́ẹ̀ ọ̀dẹ̀ ni ẹ́ ọ̀dẹ̀ ògbọ́n ò ní làákàyè òṣìṣẹ́ ṣé mi ni mo hẹ́ẹ̀tì èmi ni mo mú hatred wá ni abẹ́yìn ilé tètè act fast tó bá tún wò tí má tún má ní please act fast that means ẹ tètè ṣiṣẹ́ lé bíbá yìí lórí kó má bàa dariwo ó ti wá ń dariwo the next thing kí ló yẹ kó tún ṣe the next quick action kó yẹ kó tún lọ lórí ibẹ̀ pé nǹkan báyìí táwọn náà máa ti gbọ́ pé lẹ́sẹ̀kẹsẹ̀ action ti ń lọ lórí ibẹ̀ simple kò ní sí kankan mọ́ but táwọn yẹn bá pariwo fún kankan pé nǹkan báyìí àfẹ́ tí action bá tẹ̀lé anybody ò ní sọ̀rọ̀ mọ́ náà wọ́n máa dákẹ́ náà kájọ gba lẹ́sẹ̀kẹsẹ̀ tó ti complain ibẹ̀ yẹn báyìí action tẹ̀lé but nígbà tó bá ń sọ̀rọ̀ níbi kan tí action tẹ̀lé táwọn pé èsì tó wá nígbà náà lọ́hùn pé alára ọ̀rọ̀ òun pé àwọn tó ń sanwó àwọn aráàlú tó ń sanwó wọn lára ọ̀rọ̀ àwọn so kan fi wọ́n lẹ̀ kan máa ṣe lọ that is mo ní fídíò ẹ̀ lọ́wọ́ mo ní proof ẹ̀ lọ́wọ́ so bí èèyàn bá wá àti lórí nǹkan tábà tí wọ́n sọ fún yín pé ẹ má gbàgbé bí ẹ ṣiṣẹ́ lé lórí ẹjọ́ ṣó ti pọ̀ jù ni wo bí kò síbẹ̀ ẹ̀yin tẹ́ ń kọ́ àwé bóyá ìwọ tó wà ní ṣé mi ò ń ṣe ọ̀rẹ́ national union ni ọ̀rẹ́ national union ni mí nà ọ̀rẹ́ mi wà ń bẹ̀ àwọn èèyàn mi sì pọ̀ ń bẹ̀ the president of national union lẹ́ni brother mi ni olólùfẹ́ mi ni ṣé máa criticize ẹ̀ bẹ́ẹ̀ ni no mo léèyàn láàrin yín but tá bá ti rí nǹkan tí ó pé nǹkan yìí wọ́n ti ń kùn tá a bá lè bá yín sọ̀rọ̀ tá bá ti pa lówe tẹ́ ẹ̀ bá gbọ́ a máa nílì ibẹ̀ kẹ́ lè gbọ́ èèyàn sọ pé ọ̀tá ni ọ̀dẹ̀ ní èwo tó bá sọ fún mi pé ẹ ó ń ṣe criticize ọ̀dẹ̀ ní ẹ ọ̀dẹ̀ wà á ní pé bọ̀bọ̀ yìí ó gbọ́n that means kó tètè sọ̀rọ̀ tó bá ti sáré sọ̀rọ̀ fún yín tẹ́ ẹ̀ bá gbọ́ a máa tún nílì ibẹ̀ again a tún máa nílì ẹ̀ tá a tún ṣe ò bá tún wá ń bẹ́ a tún máa tún nílì again yẹn ló fi sọ pé a pè yín ṣàkíyèsí ni pé má sùn tá a bá lè bá yín sọ̀rọ̀ ní kọ̀rọ̀ tẹnu wa ọ̀bá ràn yín a ṣáà lè bá yín sọ̀rọ̀ ní gbangba so ẹrù orí yín wò kó tó wá comment lórí comment and please do the needful ẹ jọ̀ọ́ ẹ ṣàtúnṣe kára lè dẹ̀ wọ́n níbẹ̀ kó má sáriwo tẹ́ ẹ bá ṣàtúnṣe àtúnpadà wá tí wàá sọ fún yín pé ẹ ṣàtúnṣe kò easy wẹ̀yìn tẹ́ ń sọ̀rọ̀ yìí tó àtẹ̀yìn tẹ́ ń type comment yìí most yín má jẹ́ ń pè yín má jẹ́ ń sọ̀rọ̀ tí ò dá sí yín o tó bá jẹ́ pé wọ́n ló ń jí láàárọ̀ kùtùkùtù níyàwó ẹ̀ ń tajà nínú ọjà náà ń jí lọ àbí wọ́n ló ń jẹ́ kùtùkùtù tó ń warin mọ́yà tó ń gbé ráìsì gbé gúre gbé kinní gbé tó ti jí ìdájí tó máa wà lọ́nà travel tó máa wà mọ́tò dé tó máa fowó kówó tíkẹ́ẹ̀tì fún ẹlẹ́ni tó tún máa jí nẹ́sì tó tún máa fowó kun again àbí wọ́n ló ń wa márúwá tó máa gbowó láàárọ̀ gbowó lọ́sàn gbowó lálẹ́ fọwọ́ gbowó gba tíkẹ́ẹ̀tì gba gbogbo ẹ̀ tó fẹ́ pé wọ́n ló ń wà ó ní complain àwọn tó ń ṣiṣẹ́ gangan ló máa complain àwa ti gbàbẹ̀ kọjá rí àwa gbà táwa dẹ̀ máa gbàbẹ̀ tó kọjá àwa ṣiṣẹ́ àwa amọ bó ṣe ń lọ amọ anything gbà táwa ń fojú wí náà bẹ̀rẹ̀ lẹ́ńbó lẹ́yìn mélòó yín wà á sọ àwọn ọ̀gá wa àtàwọn tó mọ̀ ń pa ẹ̀ wọ́n á kò fẹ́ sọ̀rọ̀ so àwa tún bẹ ìjọba tó wà ń bẹ̀ àtẹ̀yìntẹ̀ wà ń bẹ̀ alága tó wà ń bẹ̀ lẹ́ni ẹ jẹ́ kí àtúnṣe tó tọ́ àtúnṣe tó yẹ ẹ jẹ́ kó lọ lágbègbè ibẹ̀ yẹn kó yẹ parí orúkọ yín. kò níyàn o ẹ̀yin yẹn wa kí lè ròyìn ọ̀rọ̀ rẹ o kí lè rí sí ẹ ti gbọ́ gbogbo ohun tí arákùnrin yìí sọ tí Legacy Nation yìí sọ tó gbé jáde o ẹ pé kí àwọn èèyàn kan tètè máa gbé ìgbésẹ̀ pàápàá àwọn adarí àwọn tó wà níjọba àwọn tó ń darí NURTW gẹ́gẹ́ báwọn ṣe mọ̀ pé Alhaji Sego ló wà in charge báyìí pé báwo lọ̀rọ̀ ṣe rí bẹ́ẹ̀ ṣé ọ̀rọ̀ tíkẹ́ẹ̀tì ni àbọ̀rọ̀ tíkẹ́ẹ̀tì kọ́ ṣé yẹ kó fowó kún tíkẹ́ẹ̀tì ṣé yẹ kó máa gba tíkẹ́ẹ̀tì níbi tí
àwọn ọlọ́jà tí ń tajà ń bẹ̀ ṣé wọ́n gbà lọ́wọ́ àwọn tí wọ́n gbé ẹrù wá síbẹ̀ ni àbí báwo ló ṣe jẹ́? Gbogbo ẹ̀ náà lẹ ti gbọ́, gbogbo ìgbésẹ̀ tó yẹ kí wọ́n gbé náà ni wọ́n ti sọ̀rọ̀ lé lórí. Ẹ drop comment yín. Remember to like, share and follow us. Thanks for watching. Àlọ́ fún ìpolówó ọjà, WhatsApp number PG